ìjókòó ẹ̀ o òní lọ́jọ́ ìbí rẹ̀ kó wá jíjó ọpẹ́ bàbá ti gbé ẹlẹ́gẹ̀ẹ́ ojú tẹ́lẹ̀ kan. abalọjọ́ bí ẹ náà la fi máa ń celebrate àwọn tiwa ibẹ̀ ni mo gbà dọ́dọ̀ brọ́dà mi dáadáa. ọlọ́jọ́ ìbí ẹ̀mí àṣọpọ̀ ọdún wa ṣe. the Cicero of Awaye kingdom Awaye ni. ọlọ́jọ́ ìbí òní ìgbà ọdún kan ní o. the Cicero of Awaye kingdom Bami Òjó Adekunle tí gbogbo ayé ń pè ní Tunmise. happy birthday many happy returns. Bami Òjó Adekunle l'Amẹ́ríkà tí gbogbo ayé ń pè ní Tunmise OAT ni àwọn eléyìí ọmọ ìyá àjọ. ẹ̀mí àṣọpọ̀ ọdún wa ṣe púpọ̀ ọdún. the Cicero of Awaye kingdom happy birthday to you sir. ọlọ́jọ́ ìbí o. gbogbo àwọn tí yín nìbàdàn wọ́n ní a máa kí yín Alhaji Táyé currency wọ́n ní kí yín. ní ẹ̀ àṣọpọ̀ ẹ̀. àwọn tí immigration wọ́n ní kí yín dáadáa. sísítà mi Bùkọ́lá ẹwà Yorùbá ó ní kí yín dáadáa. ó yẹ ká dúpẹ́. Bàmí ìránṣẹ́ Ọlọ́run alààyè prophet Táíwò Òjó wọ́n ní kí yín dáadáa bàbá àsọjí orí afẹ́fẹ́. ọ̀tá ibẹ̀ yọ wípé òkú. Ọlá Olúkúnlé Olúborí Omoemi, I'm not taking your support for granted. God bless you sir. ẹ̀dọ̀ pé kó yín má dùn mọ́ o. a jẹ́ pé ẹwọ́ ìwà ayọ̀ sí Olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ fi ayọ̀ sí Olúwa ẹ wá ti ẹ̀yin tí orin síwájú rẹ̀ ó ní kí ẹ̀yin kí ó mọ̀ pé Olúwa ni Ọlọ́run ló dá wa tirẹ̀ ní àwa ní ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. ó ní ká lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí àwa ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tí àwa ti yìn ká máa dúpẹ́ fún ká fìbùkún fún orúkọ rẹ̀ nítorí tí Olúwa pọ̀ ní oore. àánú rẹ̀ onípẹ̀kun àti òtítọ́ rẹ̀ láti ìran dí ìran. ǹjẹ́ lórúkọ bàbá wa Òjó Adékúnlé Túnmise náà mò ń kí gbogbo ẹ̀yin ọmọ March pé happy birthday to you all.